Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti bó tẹ́ ti ń gbọ́ wa. This is DIGINAIJA. Don't forget to subscribe, like and share. Ẹ wò lórí ìjà tó ń lọ lórí ikú tó pa Toba Ijaya. Wọ́n ní eléyìí ó kọjá bẹ́ẹ̀, ó dà pé bóyá ìjà wo ni wọ́n ń jà sí o, gẹ́gẹ́ bí Legacy ń ṣe àwọn àlàyé ọ̀rọ̀ kan. Wọ́n ní iye tó ń wọlẹ̀ lóṣù láàrin àwọn pípọ̀ yìí ó ju 500 million lọ o. Wọ́n ní ẹ lè máa wò pé owó yìí ṣó lè tó bẹ́ẹ̀ àbí kò tó bẹ́ẹ̀. Oní kò sí nǹkan tó ń fojú wò o. Ó ní Sego ṣe ló dọwọ́ bo gbogbo owó yìí o. Ó ní àwọn tó yẹ kó ná fún kò ná fún wọn. Ṣó lè jẹ́ ìdí èyí ni wọ́n ṣe ṣokùnfà ikú Toba Ijaya ni àbí báwo ni? Bẹ́ẹ̀ ni ó tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Jplum bí àwọn náà ṣe ń gbé ọwọ́ lé owó oríṣiríṣi láàrin àwọn ọmọ ẹgbẹ́ union. Ẹ wò ó tẹnu bọ̀rọ̀ yìí tó yẹ pé àwọn ọmọ tó bá wà ní union nìkan ló lè yé. Ẹ wá nǹkan fìdílé nǹkan ẹ̀já àjọgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ìlẹ́nu Abolore because ó tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣírí lórí bí wọ́n ṣe ń ṣe owó mọ̀kùmọ̀kù láàrin ara wọn àti àwọn tó ń lọ́wọ́ agbára fi gbé ọwọ́ lówó. Gbogbo ẹ̀ ló ṣàlàyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ wò ẹ̀já àjọgbọ́. This is DIGINAIJA. Don't forget to subscribe, like and share. Kẹ́yìn náà kẹ́ máa fi opinion yìí sínú comment. Kí ló kàn pẹ̀lú kìnìkan kìnìkan wow kò ń ṣòwò dáàdi anybody kò dẹ́ ṣòwò mọ́mí anybody owó ògbóró ni mo ti sọ fún ẹ pé wàá náwó yẹn tipátipá ẹ bá bù mí jù bẹ́ẹ̀ lọ. So òun bó ṣe ní nísìnyí wàá fẹ́ máa ṣe campaign 4+4 pé o fẹ́ lo 8 years no irọ́ kò possible irọ́ ni ṣọ́wọ́n àwọn mugun tó ń jẹ àwọn tẹwádé tó ń jáde fún wọn yẹn àwọn mugun yẹn bóyá tó wá di fún wọn ní 100,000 àwọn yẹn máa bọ́ sí social media máa bú Legacy ṣé ìyẹn làwa ń sọ ni káwọn bọ́ sí máa bú Legacy lọ bú Legacy ò ní ká gbowó fóun Legacy ń sọ̀rọ̀ pé wà bọ̀bọ̀ kò ṣòwò lé dádì ẹ̀ kò ṣòwò lé mọ́mí ẹ̀ owó aráàlú ni ná padà sínú ìlú náà jákàwọn yẹn gbá jákàwọn yẹn náwó yẹn gangan ó dà má wà ná fún ṣebí àwọn kan ti ṣe tiwọn Agége ti lọ wọ́n tọ́nà Agége wọ́n paná Agége wọ́n tọ́nà Òṣòdì wọ́n ṣe ọ̀nà ọ̀dẹ̀ yìí tọ́nà Òṣòdì lọ́wọ́lọ́wọ́ tó Òṣòdì ṣíwọ̀n president but Lagos State là ń sọ yìí Lagos State yìí owó tí wọ́n nìkan ń gbé lọ Lagos State kan tó dùn mí ká ní pé òun ná kò sẹ́ni tó máa wo bẹ̀ Àgbẹ̀dẹ ṣe ó náwó náà Àgbẹ̀dẹ ó ṣe títí ẹ̀ ó ná Àgbẹ̀dẹ local state council gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe sọ ó náwó yẹn ó build yẹn ó dẹ̀ jẹ́ tiẹ̀ kò sẹ́ni tó ń ranjú mọ́ ń gbà yẹn kò sẹ́ni tó ń ranjú mọ́ bọ́tí wọ́n àwọn ní wọ́n wọ́n jẹ́ kọ́tọ́ ní ọlọ́kọ́ páàkì ọkọ̀ páàkì kan à ń ṣe ní kìnnìkan ṣe tálẹ̀ ń múgùn sọ́dẹ̀ làwọn ilé ìyẹn lólówó ẹ̀ náà síbẹ̀ ó dà sọ fún mi kó kọ́ máa pé ládùúgbò ẹ̀ ní gbogbo Lagos kó kọ́ máa fi 200 million kó máa fi ṣe sàárà every month kóhun nìkan dẹ̀ máa gbé 300 million lọ ẹgbọ́n ṣé kò tó bẹ́ẹ̀ ó tún dúró pa owó tó yẹ kó tún wọlé tọwọ́ òṣèlú wa tún wọlé á tún jókòó pé òun lòún tún fẹ́ pín ọmọ ó gírídì náà tó bá sọ ẹnìkan máa sọ pé ó ń bú ẹnìkan ṣé kọ́tà sọ fún yín nìyẹn bọ́n níjọ́ kọjá kó ojú àwọn ọmọ Èkó máa là àwọn ọmọ Èkó máa jáde tán jọ́tọ̀ àwọn ọmọ Èkó bá dẹ̀ jáde tán táwọn ọmọ Èkó bá kín máa pè é padà mo ń bẹ́ẹ̀ máa pè é padà jọ́tọ̀ àwọn ọmọ Èkó bá kín mọ̀ pé jọ́kọjọ́ kan àwọn ọmọ Èkó nǹkan táwọn ọmọ Èkó ń dúró dè tẹ́lẹ̀ ni pé wọ́n lè dúró pé àwọn máa ṣe tán máa bọ́lẹ̀ tó bá ní kó jẹ́ tán máa bọ́lẹ̀ wá nǹkan tẹ́ bá jẹlẹ̀ ẹ máa gbé fò ó ẹ gbàgbé o ọjọ́ dẹ̀ ń lọ lórí anybody ó kì í máa dúró pé kó ṣẹdún mẹ́rin tán kọ́dún mẹ́rin wá kí ló mọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ ní next year tó bá ṣẹdún mẹ́rin tán kó tún lo style kó tún máa lo gìdìwó yẹn kó tún máa gìdìwó ní Sego ń lò kó lágbára kankan kó tún lo gìdìwó kó tún lo àwọn là ń kàn tó gbẹ́dẹ́ bá jáde tán fún tó àwọn yẹn ń bẹ àwọn àgbààgbà yìí ẹ̀yìn àgbààgbà wọn yìí kí ló dé ṣé ẹ bẹ́ ṣe àwọn ọmọ yín fájòjì ni àbí báwo olóyè wà lẹ́kọ̀ọ́ ọba wà lẹ́kọ̀ọ́ àwọn ilé tó lẹ́nu ló wà lẹ́kọ̀ọ́ ẹ̀ tẹ́ òkè wá ó dà eléyìí àwa Èkó ló ń lo sáà yìí lọ́wọ́ bí kò ṣe lo sáà yìí lọ́wọ́ àwọn eléyìí ó dà wọn àṣẹ o Legacy Ọlọ́run wẹ ẹ̀yin àgbààgbà yìí ṣá mi kò fẹ́ sọ̀rọ̀ Legacy ṣẹkọ dínà ọbẹ jẹ́ kí n máa bọ àbá ní wọ́n ń gbé òṣèré àwọn kan mọ̀ pé àwọn ọ̀tá wọn máa kọ́ àwọn ajá wọn síta ń sìn ẹ lọ máa bú Legacy èyí tó máa ní kẹwàá bẹ èbú yẹn ṣe ẹ ń lọ́pọlọ ni èló ló ń fún ẹ mo wà nínú tí wọ́n máa ní gba 1 million naira yìí ni níbi tí live mi dé ok ẹ jẹ́ ká wá kú mi tí kó bẹ́ẹ̀ o mo ṣe ń padà bọ̀ ohun tí mo fi kó bẹ́ẹ̀ ni pé tó bá ná owó yẹn jáde ọmọ kò sí nǹkan tó kàn mí náà mi ní kó wá náwó fẹ́ mi náà tó bá yẹ pé ó ná owó
ó ná owó yẹn àwọn ọmọ Èkó ń làmẹ́ǹtì náà Lagos Island làmẹ́ǹtì gbàgbé gbogbo nǹkan tó ń ṣe yẹn tó bá ní kọ́ ọmọ ó kọ́ ẹ pé àwọn Lagos Island yẹn pé àwọn tó kọ́ ṣe ọ̀n làmẹ́ǹtì ọ̀n gbádùn wàláì so mo gbọ́ tí ẹ̀dá rẹ̀ shadow ni don't talk too much so jẹ́ kí n lẹ̀ tó bá wọn ọmọ Èkó ìwé àsìkò wọn ló ń lò bẹ́ẹ̀ nísìn jẹ́ wá já àwọn èèyàn díẹ̀ jẹ́ kí n kó bẹ́ẹ̀ Waziri nígbà tí mo rí pé Sego pè wọ́n ó ní kó máa bọ̀ ní state kó máa bọ̀ ó fẹ́ parí ìjà ó fẹ́ ṣe peace talk pẹ̀lú àwọn Waziri àti Jplum now nǹkan tó wá fẹ́ géèmù dẹ̀ ló fẹ́ gbá géèmù tó fẹ́ gbá ń bẹ̀ yẹn ni pé Jplum náà fẹ́ gbá géèmù padà géèmù tí Jplum dẹ̀ fẹ́ gbá àwọn ọmọ Fádèyí yóò gbà ṣe rí mo láìka àwọn ọmọ Fádèyí fún kankan káàmù ṣe máa sọ pé mo kí Fádèyí mo ṣí kankan wọn ti ẹ̀jẹ̀ kan náà ẹ̀jẹ̀ wọn ń papọ̀ wọn ti àwọn dàbí àwọn ọmọ Èkó táwọn aṣáà ti fàájì tiwọn àwọn ọmọ mo ṣe bá ti gbọ́n rí pé no irọ́ now ó wá fẹ́ kànfàsì àwọn ọmọ yẹn pé kí Jplum bẹ̀ wọ́n tí Jplum bá bẹ̀ wọ́n àwọn ẹni kọ́ gba Jplum padà tó bá gba Jplum padà ó máa lo agbára yẹn Jplum máa lo kọ́níkọ́ní ẹ̀ á fi padà gbogbo àwọn ẹ̀ ló máa padà ṣe léṣe tán because brain kọ́níkọ́ní máa wà lórí ẹ̀ gan torí Jplum ó ya wèrè gan now wọ́n wá ṣe peace talk yẹn lé ní wọ́n ti pè wọ́n lánàá wọ́n wá ṣe peace talk yẹn lé ní peace talk tó wá ṣe lé ní ẹ̀ wọ́n wá rí pé àwọn ọmọ Fádèyí sì dúró lórí ọ̀rọ̀ tó wà ẹ wá gbọ́ ọ̀kan sí Jplum sọ Jplum ní òun ti fi Fádèyí lẹ̀ òun ti fa àdúgbò lẹ̀ òun dẹ̀ ti gbélé lẹ̀ bóyá sí nǹkan tó ṣẹlẹ̀ ní mo sọ fún yẹn o òun ti gbé ilé lẹ̀ fún Waziri kí Waziri máa control lọ ṣùgbọ́n kó fi òun lẹ̀ sí inú branch òun nínú union òun now branch tó ní kó filẹ̀ yẹn ẹ̀kọ́ suggestion tèmi wá rè ṣáwọn tó gbogbo ẹ̀yin branch ẹ̀ gbogbo ẹ̀yin náà jáde tán pé irọ́ o ìwà greedy pọ̀ ju ìwà olè ló ń wù ṣáà gbogbo ẹ̀yin tẹ́ jáde tán fún yẹn the best way ni pé ìsídà kó pín branch yẹn bẹ́ẹ̀ kó má gbójẹ tán lẹ́nu ẹ̀ kó má le tán ìsídà kó dá branch ẹ̀ sí méjì torí pé ẹ̀yin tẹ́ jáde tán ní branch yẹn tó bá ṣí Jplum bá ṣe pẹ̀lú yín òun ló máa pa yín ajé èmi sọ fún yín ni ìsídà kó gba sẹ́gbẹ̀ kan báyìí kó jókòó ẹ̀ jẹ́jẹ́ ọ̀ ẹ dá sí méjì fún ẹ má gbóúnjẹ tán lẹ́nu ẹ má pa tán òun náà níyàwó lọ́mọ fẹ́mọ̀ ajá ò ní rán ẹ̀ẹ́dẹ́gun tán ṣó ti yé akọ̀ máa fẹ́ kọ́ mọ̀ pé ìgbà tó ń lò yẹn ti tó ìgbà burúkú náà lò náà fi lò gbá wọn ẹ jẹ́ kó kẹsùn ẹ̀ ẹ̀yin tẹ́ jáde tán pẹ̀lú ẹ̀ yẹn branch tẹ́ ti jáde yẹn kọ́ dá sí méjì ni o tí Sego bá ti dá branch yẹn sí méjì fún yín tó bá fi yín lẹ̀ sí abẹ́ Jplum ikú lẹ fi ń ṣeré ẹ gbàgbé ìbọ̀wọ̀ national union ni ikú lẹ fi ń ṣeré ó máa bá eyín jẹ́ ó máa pípù yín dáadáa náà ọjọ́ bá ti ń sọ̀rọ̀ wọn fún yẹn máa gbọ́ gbogbo ẹ̀yẹ ti jáde tán ẹ gé sí méjì dá dúró ṣèbí Jplum ní ó ti bẹ̀bẹ̀ ok ẹ̀bẹ̀ tó bẹ̀ kò bẹ̀bẹ̀ ẹ̀ta ẹ̀mọ̀ wọn náà wà fẹ́ ṣàgídí ó bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ tó wá bẹ̀ yẹn ó ti ní ẹ̀wọ̀n nǹkan tí Jplum máa ṣe ọ̀pọ̀ bí Jplum bó ṣe rí owó tó ní branch gba owó gba gbogbo ẹ̀ pẹ̀lú adúró tó ní yẹn owó kọ̀ńténà ni o ọ̀ǹgá owó kinní kan ni o owó ọmọ àdúgbò ni o owó kọ́lékọ́lé ni o owó àwọn kinní kan ni o owó ń bọ̀ láti olóṣèlú ni o òun ló máa jókòó lé gbogbo ẹ̀ wọ́n tún gbé mọ́tò àwọn team Lagos yẹn máa ra mọ́tò fún wọn tó bá ra mọ́tò fún wọn tí election bá ti lọ wọ́n máa ta mọ́tò yẹn Jplum ta mọ́tò okòwò sápò ẹ̀ tí àjòjì bá ṣe òun mo ṣe máa ń lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí má kọ̀ yàbàrà lọ bá Mr. Sulu má kọ̀ pé torí àwọn náà ẹ ti bà àdúgbò jẹ́ ó jíjọ́ tẹ bá kúrò níbi tẹwà yẹn kẹ tó mọ gbogbo kọmítì tẹ́yìn náà ti kọmítì ó gbọ́ Jplum náà kọni fún pé ó ti bà àdúgbò jẹ́ ẹ̀yin náà ti bà àdúgbò jẹ́ torí gbogbo nǹkan tẹ́ ń ṣe àwọn ẹ̀gbọ́n rẹ̀ náà ló máa dé
gbogbo àwọn tó bá ti wá ó yá ìwọ fún mi lówó ń bí ìwọ fún mi lówó ń bí ìwọ fún mi lówó ń bí ẹ ṣàánú èèyàn rí lọ́fẹ̀ẹ́ rí àfi kẹ́ gbowó kẹ́ ní wọn lára ibẹ̀ kó mi lọ bẹ̀rẹ̀ lè torí mi wá fẹ́yìn mi wá fẹ́ anybody mi kàn sọ̀rọ̀ bọ́ọ̀ ṣe rí ni wàláì bẹ́ẹ̀ tí mo ṣe ń sọ̀rọ̀ yẹn àwọn kan ọmọ wa káwọn kan lára ké irọ́ ni kíní kan ó dẹ̀ wọn àní òdìjọ́ tí gbogbo yín bá ti dájú pọ̀ báyìí wá pé wà àkọ́tì ẹ̀ jókòó pé Ọ̀bọ̀lẹ́gẹ̀sì yìí máa ń parọ́ o ó ní gbogbo owó tó ń gbé lọ wà á fẹ́ ifá wà á mọ̀ pé àwọn pípù yìí ní nonsense money kó tó wá ṣe ni pé wọ́n gírídì ká ní kó ná kó kàn máa náwó yẹn kó máa ṣàánú kó máa ṣe gbá kó máa ṣàwo kó ibi tó bá yẹ kó ná sí kó ná ṣé ok ǹjẹ́ tí mo sọ̀rọ̀ pé mo sọ̀rọ̀ ìyàwó Marcus ń sìn ìyàwó Marcus yẹn ní stroke láti gbà tí ìyàwó Marcus yẹn sì ní stroke bẹ́ẹ̀ ilẹ̀ pọkọ ẹ̀ àtìgbà tí ìyàwó Marcus ti ní stroke láti ọdún yìí pé ẹ tọ́jú àwọn tó yẹ kẹ ẹ tiẹ̀ ṣàánú àwọn èèyàn tiẹ̀ náwó tí wà ń bí agbára ìyàwó Marcus yẹn àti máa gbọ́ mo gbọ́ pé ìyàwó Marcus yẹn ti kú àwọn èèyàn míì tó yẹ kán ṣe nǹkan fún mi mọ̀ bóyá wọ́n fi omi ọ̀dájú wẹ àwọn kọ̀ọ̀kan ní Lagos Island yẹn ni pé tó bá ti lówó anybody ò gbọ́dọ̀ ranjú mọ́ wọn ni o ká ní pé owó pásánà àti ẹni o lè lówó pásánà ẹ Ọlọ́run wa ò ṣe báyìí náà Ọlọ́run wa ò ṣe báyìí náà o lè bẹ́ẹ̀ o lè yóò ṣòwò pásánà ẹ owó aráàlú ni ó yẹ kí check and balance máa wà ó ibẹ̀ kọ́ jẹ́ kó bẹ́ẹ̀ Team Lagos kí lẹ fi ń ṣe this is my question now bóyá ẹ̀yin tó bá wá jẹ́ indigene ó wá jẹ́ kí a ní indigene of Lagos gangan ọ̀rọ̀ tí mo sọ yé mi o ká ní indigene of Lagos indigene máa wà náà àwọn indigene wà tó yẹ kó wà tó wọ indigene bá dẹ̀ ń bọ́ yẹ kó kọ́ máa dé sọ́wọ́ àwọn indigene yàtọ̀ sí ọmọ kìnnì kan wà lọ gbé yín wá láti ìlú òkè àwọn màmá yín àwọn bàbá yín wá láti ìlú òkè lẹ́kọ̀ọ́ dédé tó yẹ pé gbogbo ìran yín tí ní ìran méjì lẹ́kọ̀ọ́ bàbá yín tó bá bèèrè pé bàbá yín jà dádì ẹ̀ ń kọ́ ni dádì mi wá láti Ìgbónà dádì mi wá láti Ìbàdàn dádì mi wá láti ẹ má bínú ẹ̀yàn ọmọ dádì mi wá láti kìnnì kan dádì ẹ wá láti Ìgbónà òkè bàbá ẹ̀ ń kọ́ bàbá ẹ̀ lómi òde kò rí bàbá àti ìyá ẹnìkan ló pàdé lẹ́kọ̀ọ́ ó tán ó tí ì níranjú kan bàbá ẹnìkan ó tí ì lè sọ pé bàbá mi Èkó yìí ni bàbá mi Èkó yìí ni bàbá mi Èkó yìí ni àwọn ẹlẹ́rìn wọn sọ pé yín jíjí Èkó àbáwọn máa wórí Èkó àbáwọn kankan Èkó àìmọye àwọn máa wórí lẹ́kọ̀ọ́ tó pé tó wò òlú bá ń bọ̀ kò tiẹ̀ nígbà wájú wọn kọjá bọ́ ẹ̀yìn tí wọ́n á jẹ́ ọmọ Ògbónà sorry ẹ má bínú Ògbónà ẹ má bínú kó wá kí wá mú sọ̀rọ̀ ẹ máa já tẹ bá jẹ wọn ní ìmàdò bá ṣe bí ẹlẹ́dẹ̀ àbàlú jẹ́ ẹrú ìbàjọba àwùwà ìkà wọ́n máa sọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ Èkó nínú wọn ní báwọn ṣe máa ń pè báyìí wọ́n sọ ní kọ̀ọ̀kan tó máa ń sọ síwájú wọn ní ọmọ onílé àtẹ́jẹ́jẹ́ àjòjì àtẹ gìrìgìrì ọmọ onílé àtẹ jẹ́jẹ́ àjòjì àtẹ gìrìgìrì àjòjì ló tẹ̀lé gìrìgìrì yìí ẹ̀ẹ́dẹ̀ júwe ilé ẹ̀ fún ẹ̀ẹ́dẹ̀ fọwọ́ bá wí ẹ̀ẹ́dẹ̀ sọ pé wá ọmọ wọ́n lè gbégún jáde wọ́n lè gbòòrò jáde jọ̀kan pé ẹ gbọ́ kí ló dé gbogbo ẹ̀yin bàbá yìí ẹ̀yin olórí tí ẹ bá wá wọ̀rọ̀ kọ̀ fi ṣàdá tó bá gbọ́dọ̀ ọjọ́ kan àwọn ọmọ yìí kàn máa bẹ̀rẹ̀ sí ní kíni o akọ̀dédé kí lè gbẹ́ràn a nípa àwọn ibìkan náà gbẹ́ ìwádìí irú mu ṣe wíkan àwọn ọ̀dà olóògbé jáde kí ló ṣẹlẹ̀ gangan ó yá kí ló ṣẹlẹ̀ ẹ̀yin bàbá yìí àwọn ọ̀la yín bóyá àwọn ọmọ yín bá ṣẹ̀yìn ni ẹ fà wọ́n mọ́ra ẹ pè wọ́n padà wá slọ́ọ̀tì wa lẹ̀ ń lò yìí lọ slọ́ọ̀tì bí yìí ni sísọ ìṣe ń lọ yìí wọ́n ṣe pé kó máa mú 1 million 2 million wá wọ́n máa mú fẹ́yìn àgbàlá mi sọ kó mú wá fún yín o wọ́n ṣe kó mú 1 million kó mú 2 million wá fún yín ìyẹn ní nǹkan àwọn nǹkan tí bọ̀bọ̀ yìí ọgbẹ́ni a máa ojú mi lọ síbi kan ṣe wèrè kankan àtẹ̀yẹ kí n máa kà kan tí wọ́n ń kà ẹnìkan sọ̀rọ̀ bíbẹ̀ ó ní na Sego matter go kill you bọ̀bọ̀
mo contribute sí success Sego yìí àbóríwá àti Sego ò jọ pé àbí nǹkan ṣe yín papọ̀ kí ló kàn mí pẹ̀lú ọ̀rọ̀ àti Sego mi sọ reality wọ́n sọ pé na Sego matter ó rí pé ọ̀dẹ̀ ni wọ́ Síkírù Bákàrẹ̀ àbí kí ló ṣe ẹ́ ó rí pé ọ̀dẹ̀ ni ẹ́ wá ní pé na Sego matter go kill you kí là ń sọ fún kí ló ń sọ ń bí ìwọ nu family tiẹ̀ ìwọ ló gbé 500 million lọ ní èmọ́ntì rí a sọ fún pé owó gbogbo òlu ni owó òlu ni orí pé tó tí wọ́n fẹ́ gba márùwá lọ́wọ́ ẹ̀ orí bó ṣe jáde wá ní orí bó ṣe bẹ̀ sí ní kíni ó yẹ jáde wá tó ní wọ́n fi ṣàánú àwọn ní o wọ́n ní káwọn máa fi tọ́jú aráàlú wọ́n ní káwọn aráàlú mélòó ló wá ń tọ́jú nǹkan mélòó ló ń ṣe kí ló ń ṣe gangan bóyá àwọn ọmọ yẹn náà wá jáde padà nígbà bóyá ó dẹ̀ ń gbé gbogbo olóyè Èkó bóyá ó dẹ̀ fún gbogbo wọn ní bí i 20 million every month ojú mi ò tí torchlight mi ò dé ẹ̀ tí torchlight mi bá débẹ̀ mo lè má sọ̀rọ̀ má ní kò ní ìdíkà sọ̀rọ̀ mọ́ àwọn olóyè Èkó gbogbo wọn gba 20 million bóyá bí ó lè máa ná bí 150 million 100 million kó máa ná fáwọn olóyè o ó dẹ̀ máa fún gbogbo àwọn àgbààgbà tó wà lẹ́kọ̀ọ́ yẹn àwọn bí irú kó máa fún bí Jágà yẹn kó máa fún bí Ọmọdétúndé kó máa fún bí irú àwọn Jìgọ́ wọ́n lè máa gba bí 5 million káwọn náà máa gba bí bóyá ẹ̀ wà ní ìsọ bẹ́ẹ̀ o bóyá yẹn o so tó bá ké bẹ́ẹ̀ ni ẹ̀yin àgbààgbà ẹ má bínú o tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ló ṣe ń kó wá tó ti ní sẹ́tù ẹ má bínú gbà ẹ̀yin àgbààgbà ẹ má bínú o ẹ má bínú tó bá ké bẹ́ẹ̀ ni so ká kúkú kó lórí ẹ̀ bẹ́ẹ̀ tó bá ké bẹ́ẹ̀ kọ́ tí ò yẹ pé ó kó wá ó ń gbé gbẹ̀mgbẹ̀m wá fún yín á jẹ́ pé ẹ fojú àwọn ọmọ ìgbóra rẹ̀ ni o ojú àwọn ará rẹ̀ ni o because so ọ̀rọ̀ team Lagos yẹn mo ń sọ káàkiri gbogbo Lagos state mo ti kúrò ní Lagos ara mo ti bọ́ sí gbogbo Lagos state nsìn gbogbo Lagos state gbogbo yín ló ń gbowó yín dé Badagry kan tó tún máa ṣe ni pé owó yìí tó bá wá dé àwọn yìí máa tún wá ṣara wọn jọ tó bá ṣara wọn jọ the giant money ẹni tí ò tiẹ̀ níbi kankan òun ló máa kọ́kọ́ gbé